ìlú Ìwó la wà yìí. Tẹ́ bá rí fọ́nrán tẹ̀ ń wò yìí, ẹ ti máa rí lọ́kan òjọ̀kan. Ìlú Ìwó ni àwa tá a ti ń bá yín sọ̀rọ̀ yìí lọ́dọ̀ bàbá wa ẹlẹ́kùn mẹ́fà fún ayẹyẹ ọdún eégún tí wọ́n máa ń ṣe ní gbogbo ọdún. Òun ló gbé wá sí ìlú Ìwó yìí. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa dáadáa. Èrò ti pé àwọn èèyàn ti wá, gbogbo àwọn tó wà ní ìgbèríko káàkiri àgbáláyé. Wọ́n ti wá pé bíbà yẹn sí ìlú Ìwó fún ayẹyẹ bàbá wa ẹlẹ́kùn mẹ́fà, ayẹyẹ ọdún eégún tí wọ́n máa ń ṣe. Èmi náà ni ẹkùn mẹ́fà ògbọ́n mi tí ilẹ̀ wò ó. Alága ògbóni ti gbogbo ọ̀gbọ́n. Èmi náà ni alága Àgbẹ̀kọ̀yà ti ilẹ̀ wò ó. Arógun mọ́sá Àgbẹ̀kọ̀yà worldwide. Èmi ni ọ̀jẹ̀kúnlẹ̀ Akínọlá ọmọ dàda. Èmi ni agbérí ọ̀gbọ́n ọmọ ayòrò. Ọmọ òṣèwọ́ tó bá ọmọjúlé kokoko. Pèsè dèmí wọ́n yà lábọ̀. Bẹ́ẹ̀ bá rí mi bẹ́ẹ̀ yá mẹ́sẹ̀ náà jẹ. Àrà tí mo jọ́rọ̀ lọ́rùn lé. Èmi kọ́rí lẹ́mọ̀ fọ́n lágbára jẹ́. Mo ti pẹ́sẹ̀ méjèèjì tó yẹyẹ mọ́sẹ̀. Èmi lọ́mọ àràgbà mi ò tó kọ́. Ó ní kẹ́nikẹ́ni má nìyẹn bàbá òun. Mo ní kí ni bẹ́ẹ̀. Mo ní kìkì ìwọ, kìkì jìgbì ní oògùn. Mo ní ẹ má fi wọkàn mi. Ẹ má fi wọkàn mi. Ẹ jẹ́ tí ó ti kẹ́rà mi. Agbérí ọ̀gá. Ọmọ òfin ṣẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀sẹ̀ ìrọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀. Àgbèrè ọ̀gá ooo, àgbèrè ọ̀gá ọmọ yòóró, ọmọ àtiwọ́ sẹ́mọ́dúró èdè kókó. Ọmọ pètèdè mẹ́wọ̀n yà lábọ̀, ọmọ kí lára fídè níbi òṣè wọn. Ọmọ ará nígbà gbẹ̀yìn lọ́jà òré kẹsẹ́ mọ́ gbégbá ìwọ bùjọ́ mi lójó ń sọ. Olójó máa ń sọ mọ́ ilà bí rẹ̀ ni. Ọmọ ìwé kan mo pè lóbùrò ìgbà ìwé ló jẹ́ mi lójó ọlọ. Òkú ọdún òkú yèédá ṣèyí sẹ́mi nínú owó lọ́dà ọmọ. Ikú ọdún yìí orí ọ̀kété, àrùn ọdún yìí orí ọ̀kété. Ó ti gbádùn yìí ó sẹ́mi látọ̀lọ́. Àkìn tí mo fẹ́ràn ti fẹ́ ó lámáyé. Bàbá tèmi tí mo fẹ́ràn ti fẹ́ ó sọkú. Ikú ò ní pojú rẹ̀ dé àrùn nígbà ọlọ́wọ́ àwa. Okùn yèdó sẹ́mi o, àgbèrè ọ̀gá o, àgbèrè ọ̀gá o. Ọmọ àdì ìṣèwọ̀, àgbèrè ọ̀gá o. Ọmọ yòóró dìgbìnì òrọ́jọ́ ọmọ sẹ́ni rẹ̀ kékèké kọ́ ọmọ ṣèwọ́ tán ní kéré. Èsè ní èkó ọmọ jì ilẹ̀ ṣèwọ́ gbìngbìnì ọmọ so olóṣèké lẹ́gbẹ́. Ó ṣe lọ́rùn ó tẹ́rẹ́ gbé. Bàbá yìí ni wọ́n dára bí egbin. Ọmọ ajílẹ̀ wà bí odò tó. Ọmọ ajílẹ̀ kẹsẹ́, ọmọ ajídára. Ọmọ gìnìgìnì ẹ̀sán òjára àdúgbò lè sùn. Ọmọ wọn gbé wọ́n fi wọ́n kàn tẹ́ẹ̀mí ò ní wọ́n. Bàbá mú wa lọ sí ìgbàlẹ̀ wọn láti lọ fi gbogbo àwọn òòṣà tí wọ́n ń bọ láti lọ fi hàn wá, àti gbogbo bí wọ́n ṣe ń bọ wọ́n àtàwọn nǹkan tí wọ́n fi ń bọ wọ́n. Gbogbo ẹ̀ pátápátá ni bàbá náà níbẹ̀ fún wa, wọ́n sì ṣàlàyé ẹ̀ dáadáa fún wa. Àwọn òòṣà bíi Ṣàngó, Ọya, Èṣù, Ògún àti gbogbo oríṣiríṣi àwọn èròjà tí wọ́n fi ń bọ gbogbo wọn, gbogbo ẹ̀ ni bàbá fi hàn wá. Òrìṣà eléyìí tó sámárìwò yìí ó là ń pè ní Ògúnlákayé Ọ̀ṣùnmọ̀lẹ̀. Àwọn kan tí a fi ń bọ wọ́n sà. Ní tí a fi ń bọ Ògún, a ó kọ́kọ́ béèrè tí Ifá bá mú kí ni ká fi bọ. Kìí ṣe gbogbo ìgbà ni Ògún ń gba ajá, kìí ṣe gbogbo ìgbà ni Ògún ń gbẹ ẹran, kódà Ògún a máa gbẹ ẹja, a máa gbẹ yẹtù, ṣùgbọ́n tó dáa jù láyé tá a fi bọ Ògún òní ajá àti ẹmu. Èwo kí la pè dé wò? Ẹ̀sùnsú, èwo àgbàdo tí a ta tá a fi yọ̀ sí tá a bọ̀ tá a ta, ẹ̀wà tá a fi yọ̀ sí tá a bọ̀ tá a ta. Ìníyọ̀ ṣáájú tó bá wá béèrè ẹran bẹ̀jẹ̀ ńlá tó wá wípé ọkà ajá, ọkà ẹmu, ó sì kan ọtí sinapu,
obì ni àmọ́ dáńdì Ògúnláka Ayọ̀sìnmọ́lẹ̀ láti fi lè béèrè ohunkóhun ǹjẹ́ lọ́ọ́ gba gbogbo nǹkan ìbí ǹjẹ́ lọ́ọ́ gbà bí ǹjẹ́ ní tóbi bá ti wá yàn ọgbàánu àdúrà ti gbà tóbi bá ti sọ ọgbọ́n báyìí okù ká béèrè lọ́wọ́ Ògún pé ọlọ́rọ̀ tó sọ bí tó bá ti ní òun lọ́rọ̀ tó wọ́n sọ á wà máa sọ pé bàbá yìí ti ń bọ́ tàbí ń tá àti torí rẹ̀ wá bó Ògún kò di ọmú tó yóò ní kò di ọmú tó á sọ fẹ́ nìyẹn pé tó bá ti wá ń di ọmọ àsọ fógùn só ti tán yóò kò ti tán òbí ọba yàn ṣùgbọ́n bí kì í sábà sọ ogun ìmọ̀ yàn ni nídìí Ògún. èyí ìdúró fún Ògbóni ẹ rí i pé ó mú ọwọ́ yẹn bí àṣẹ máa ń ṣe kíní Ògbóni ilé èrè yìí dúró fún pé Ògbóni ni ó sì jẹ́ ọkùnrin ó sì sán ìtàgbè rèé ọsán ìtàgbè èyún ní àpẹẹrẹ pé Ológbòni ni Láróyè Àrùkú àjọngọlọ ọkùnrin ogun a máa wọṣọ dúdú a máa wọṣọ pupa a máa wọṣọ funfun ṣùgbọ́n lábalábala ní ìwọ̀ ó sì ní àṣọ lórí èṣù ló sì dáa jù nínú gbogbo òrìṣà tá a bá fẹ́ bọ òrìṣà èṣù là kọ́ bọ o èṣù là kọ́kọ́ bọ ká tó bọ òrìṣà kó sà èṣù là kọ́kọ́ bọ kò sí fátádà tí wọn ò ní wípé á lọ gbóúnjẹ fésù èṣù rèé ìjẹun ẹni kó tó pa ni o tí wọn bá ń ságùn sí ìyàn tí wọn ṣe gbẹtẹ bá ti lè bo èṣù yóò ká ẹgbẹjẹ tí wọn ń ságùn sí ìtẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ó mọ̀ gbóúnjẹ wá fún mi ó gbọ́dọ̀ mi kọjá kò ní jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ ilé ọ̀tá ni ó ti wá lọ́ọ́ máa jà èṣù kì í sí ẹni bí o ẹni rẹ ni tí èèyàn bá fa ọmú èṣù ìbínú o fún àpẹẹrẹ ẹni tó dìde látẹ̀kọ̀ ọ ń bọ̀ àyàn àlè ní Ìwó Èkó ló ti dìde o ó sì wọkọ̀ ó níyàwó tiẹ̀ o ó sì wá ká obìnrin olóbìnrin mọ́lé níwò wọ́n wá gbà mú wọ́n já o ọwọ́ alẹ́sù ni sẹ́sù ni ẹ̀yin èèyàn èṣù kọ́ o èṣù kì í ṣe bí o ire ló máa ń ṣe ire rẹ̀ pọ̀ ju ibi lọ disadvantage rẹ̀ ọ̀pọ̀ ju disadvantage rẹ̀ lọ. ìyá gan ni ìyá eégún eré ìdúró fún egúngún ìsẹ́ni tí a sọ̀rọ̀ nípa rẹ̀ ní láti bọ̀ yìí látànà egúngún nìyí eléyìí Ṣàngó Olúkòso rèé Ṣàngó Olúkòso rèé àyàrá aná iná lójú iná lẹ́nu èéfín iná láàrin láyé iná ń bẹ lọ́dọ̀ bàbá mi lọ́run òun àti Ògún ọ̀rẹ́ ni wọ́n àtẹ̀sù wọ́n jọ ń rìn ni o téèyàn bá sì fẹ́ kí ayé òun ó nítumọ̀ tàbí èèyàn fẹ́ ṣẹ́gun ọ̀tá àárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń lọ wà a ò ní kán dààmú ayé yóò nítumọ̀. Ó pẹ́ mo fẹ́ délé àwọn bàbá rẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń já o
ọmọ àṣewọ̀tàn ojúlé kókó ọmọ pèsè dèmí wọn yà lábọ̀ ọmọ kí lára fi dè ní tójú wọlọ ọmọ ara nígbàgbẹ́yù lọ́jà.